Mo kí gbogbo ọmọ Ìlọrin tilé toko. Mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo kí ọmọdé, mo sì kí àgbàlagbà. Mo kí bàbá ọba ìlú Ìlọrin o. Ṣéhù Aláwìyá Ṣùmúká Mínà Nas. Ilé Alímì ò ní bàjẹ́ o. Ìlú Ìlọrin ò ní bàjẹ́. Mo fi Ọlọ́run bẹ gbogbo wa yányán. Mo fi títóbi Al-Quran tí a dìmọ́ nílùú Ìlọrin. Mo fi bẹ gbogbo wa tá a jẹ́ ọmọ Ìlọrin. Ẹ bá ń share ètò yìí kó go viral. Gbogbo àwọn àfáà wa tí wọ́n ń sọ̀rọ̀ ní social media, ẹ bá ń share ètò yìí fún wọn. Gbogbo Ìlọrin blogger, ẹ bá ń share ètò yìí fún wọn. Gbogbo Ìlọrin youth, ẹ bá mi share ètò yìí fún wọn. Gbogbo Ìlọrin IDPU, ẹ bá mi share ètò yìí fún wọn. Gbogbo Ìlọrin government, ẹ bá mi share ètò yìí fún wọn. Nigeria government, ẹ bá mi share ètò yìí fún wọn. Tí CNN bá lè gbé ètò yìí, I will be happy. Tí World News bá lè gbé, I will be happy. Tí Àjàṣẹ́rà bá lè gbé, I will be happy. Tí gbogbo àwọn oníwèé ìròyìn àgbáyé bá lè gbé ọ̀rọ̀ tòní yìí, I will be so happy. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí? Ìyà náà jẹ wá lù Ìlọrin. We are suffer for the light. Gbogbo ẹ̀yin oníwèé ìròyìn ìlú Ìlọrin bẹ̀rẹ̀ látorí Erad, ẹ bá mi gbé ètò yìí. Gbogbo ẹ̀yin radio station tẹ́ wà nílùú Ìlọrin, mo bẹ̀ yín, ẹ bá mi share ètò yìí, ẹ play rẹ̀ lórí station yín. Àtàbùkù jọba. A fẹ́ pàkíyèsí wa ṣe tí ń fìyà jẹ wá lù Ìlọrin ni. Bí ìlú Ìlọrin ṣe dáa tó, bó ṣe rẹwà tó. Ṣé ó wá yẹ kó jẹ́ pé iná ni ó máa jẹ́ ìṣòro wa nílùú Ìlọrin? Bí gómìnà wa ṣe ṣiṣẹ́ tó, ẹni tó bá délùú Ìlọrin ní nǹkan bí ọdún 3-4 sẹ́yìn, tó bá wá wọ̀ ìlú Ìlọrin lẹ́nu, ó yẹ kó ti mọ̀ wípé ìlú Ìlọrin ti di àpèwáwò. Ó yẹ kó ti mọ̀ wípé ìlú Ìlọrin ti di àràmàǹdà. Ó yẹ kó ti mọ̀ wípé ìlú Ìlọrin ti di Amẹ́ríkà tuntun. Ìwòye tuntun ti wọ̀lú Ìlọrin torí pé gómìnà wa Abdulrahman Abdulrasaq kì í ṣiṣẹ́ àkí wọn. Mo wá fi àsìkò yìí bẹ ìjọba Tinubu lókè. Ẹ bá wa gba iná kù lọ́wọ́ àwọn IBEDC, Ìbàdàn Electricity Distribution Company, torí pé wọ́n fi ìyà náà jẹ wá lù Ìlọrin. Tá a bá ń dákẹ́, tá a ń dákẹ́, tó bá dijọ́ kan á jáde, tó bá dijọ́ kan ara ó tàyàn wípé sáà sanwó náà ni. Ẹni tí ò bá sanwó náà fún yín ẹ̀tọ́ yín já, kí ló dé tẹ́ ń fi ìyà náà jẹ wá lù Ìlọrin? Ẹ bá ń share ètò yìí fún gbogbo àwọn àfáà o. Ẹ bá mi share ètò yìí fún gbogbo àwọn ìkàn ìlú Ìlọrin. Why are they so silent? Ọ̀rọ̀ náà ọ̀kan ọ̀rọ̀ ìjọba, ó sì kan ọ̀rọ̀ ìjọba. Mo fi títóbi Ọlọ́run bẹ̀, ẹ bá mi share ètò yìí dé presidency. Mo mọ̀ pé àwọn èèyàn ńlá wà ní péjì mi. Àwọn gómìnà àwọn èèyàn pàtàkì, àwọn senator, àwọn honorable, àwọn president, mo mọ̀ pé wọ́n wà lórí péjì mi tí wọ́n ń gbọ́ mi. Ẹ dákẹ́ bá mi share ètò yìí kan bàbá wa Tinubu pé ìyà náà jẹ wá lù Ìlọrin. Àwọn company tí wọ́n gbé náà fún pín, tí wọ́n pín náà, wọ́n fi ìyà náà jẹ wá lù Ìlọrin. The whole federal state capital, àdúgbò mi lè mọ́ ní nájọ́ 4, ó lè mọ́ ní nájọ́ 5. Tí ó bá wá jàjà níná, ó lè níná 4 hours. Ẹ̀ẹ́dẹ̀ láwọn èèyàn ò sanwó ná, fún wọn ná, ẹni wọn ò sanwó ná. Nínú ìwádìí mi, àwọn transformer tí ń supply iná fún wa ní sawmill ń bí wọn ní 3 ni. Nínú 3, àwọn lọ́kàn ti bàjẹ́ yányán. 2 ló kù tá manage. Now, 2 tá manage yìí níṣẹ́ wá wo adúrúbi tó ń fún ní iná. Tí wọ́n bá sọ pé òṣìná lù Ìlọrin, kò yẹ kó jẹ́ pé lù Ìlọrin ni òṣìná. Irú step down tí wọ́n ní l'Óṣogbo làwa náà ní Kwara State ń bẹ ní Ganmọ. Kò yẹ kí ẹ̀yà náà máa jẹ wá. Step down wà ní Ganmọ. Irú step down power line tó wà ní Òṣogbo táwọn Òṣogbo yìí fi sọ́fà àná ń bẹ ní Ganmọ. Kò yẹ káwọn Ìlọrin náà máa sọ́fà àná. Kí ló dé tá ń jìyà náà? Mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ wá. Gbogbo àwa tọ́rọ̀ kẹ́ jẹ́ ká dìde sọ̀rọ̀ yìí.
sódà kọjá wípé àwa wà nínú Ìlọrin the federal capital káwọn àdúgbò kan wá wà kán má ní lọ́jọ́ mẹ́rin kán má ní lọ́jọ́ márùn-ún tá máa wá jàjà fún wọn lọ́jọ́ mẹ́rin lọ́jọ́ márùn-ún iná wákàtí mẹ́rin wọ́n lè mọ́tò mú wa lójú mọ́mọ́ tí ó wúlò fún wọn ó lè jẹ́ pòru bí aago 12 sí aago 4 ìdájí kí lèèyàn fẹ́ fi náà ń ṣe tí wọ́n bá mú wá láàárọ̀ náà bó bá jẹ́ pé níjọ́ tó máa fún wọn láàárọ̀ ni wákàtí 4 náà ni 4 hours. Gbogbo àwa tá a jẹ́ ọmọ bíbí Ìlọrin a sì dákẹ́ a sì ń wòran gbogbo ẹni tẹ́ jẹ́ IDPU ẹ sì dákẹ́ ń wòran kí ni IDPU wà fún ṣebí they are for the progress of this city wọ́n wà fún ìlọsíwájú ìlú yìí ni ọ̀rọ̀ eléyìí ò sọ̀rọ̀ òṣèlú mi ò báyọ̀ ṣòṣèlú mi ò ṣòṣèlú rí mi ò sì báyọ̀ belong sẹ́gbẹ́ kan ẹ̀rí pé mi ò sọ̀rọ̀ òṣèlú mi ò sọ̀rọ̀ party kan I'm not belong to any party I'm on my own mi ò ṣẹgbẹ́ kankan wọn àbí ẹgbẹ́ wo lólóhùn rí mi pé mo bá wọn ṣe pàdé ẹgbẹ́ kan rí wọn ò ṣe pátì kankan ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú Ìlọrin gbọ́dọ̀ jẹ wá lọ́kàn torí pé bẹ́ẹ̀ làwa náà gbé ìlú Ìlọrin làwa náà wà torí pé ìlú tí gbogbo wa ti ń sọ lánàá àgbọ́dọ̀ gbàdúrà kí ìlú yìí ó bàjẹ́ ìlú yìí ó dẹ̀ ní bàjẹ́ kò dẹ̀ ní dàrú yóò dẹ̀ máa lọ síwájú ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bà ìlú ìjẹ́ lọ́wọ́ bá tiẹ̀ jẹ́ lọ́la alẹ́ alímì gbogbo ẹnikẹ́ni tó fẹ́ bà alẹ́ alímì jẹ́ tó fẹ́ bà ìlú alímì jẹ́ lọ́wọ́ bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ó rí o ìtàsọ yóò ṣe o kẹ máa fìyà aná jẹ wá ọjọ́ tá IDPU bá ti dìde okay yẹn electricity distribution company àfẹ́yìn mọ́ tẹ́ ẹ̀ bá ti lè provide iná 24 hours fún wa ẹni kò síná kò sí lóòdù wo ni ò sí lóòdù wà ń gan mọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ síwájú ìlú wa náà bí Ramani ṣe ṣiṣẹ́ tó lórí ọ̀nà lórí development ìlú our able governor Abdulrahman Abdulrasaq Mallam Abdulrahman Abdulrasaq bó ṣe ṣiṣẹ́ tó tí ojú ọ̀nà dá tí gbogbo ẹ̀ dá tí afẹ́fẹ́ àyípadà ń fẹ́ nù Ìlọrin tó wá dá kọjá pé àwọn electricity distribution company yóò bà lọ́rin jẹ́ ẹ bá ń ṣí àìtò ìkọ́kọ́ àwọn NEC torí pé gbogbo àwọn tó tẹ̀ wá ń challenge rí náà díẹ̀díẹ̀ àwa tá a wà ní sawmill area àìgbádùn náà mo fẹ́ kẹ́ ṣí àyè ètò yìí kọ́kàn wọn ní Ìbàdàn mo fẹ́ kẹ́ ṣí àyè kọ́kàn wọn Bàbókò mo fẹ́ kẹ́ ṣí àyè kọ́kàn wọn Ládéwọlé gbogbo ibikíbi tí àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná wà tí Abidec wà ẹ bá mi ṣí ètò yìí kọ́kàn wọn kí ló dé tán fi ìyà náà jẹ wá sáà sanwó náà ni tẹ́ bá sì láwọn èèyàn sanwó náà kí ló dé tí wọ́n sanwó náà ṣe fún wọn náà ẹni oníṣẹ́ ọwọ́ tí ó fi ná pawó kò rí ná èèyàn tó wà nílé tó fẹ́ gbádùn ẹ̀mí ara rẹ̀ pé mi ò fẹ́ jáde lónìí ẹ jẹ́ n gbádùn ara mi kò rí ná gbádùn ẹ̀mí ara ẹ̀ bọ́ bá ra StarTime ọ̀tọ̀ bá ra àwọn kí lórúkọ rẹ̀ sórí kìíní bóyá ló lè rí wò tí ètán nígbà tí ò sí ná gbogbo ẹ̀yà àfáà Ìlọrin ọ̀rọ̀ ti tó àsìkò láti dìde àdúgbò tí wọ́n bá ti fún wọn náà kán má fún wọn lówó no light no pay ẹni ò ṣòwò náà gbogbo àwọn iléeṣẹ́ ńláńláńlá tí wọ́n wà bí tó jẹ́ pé iná tí iléeṣẹ́ ńlá kan lò ní ojúmọ́ ó tó iná tí àdúgbò mi ò lò lóṣù kan àní ẹ má fún àwọn iléeṣẹ́ ńlá tán fi ń ṣiṣẹ́ tán fi ń pa owó fún development ìlú ní àní ẹ má fún wọn náà ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé aráàlú ní jìyà jù olúkálùkù wa do ní sólà pàpàǹdodo gbogbo wa do ní jẹ́ẹ̀lì àpàpàǹdodo ládùúgbò mi lọ́kàn lára àwọn ilé mi nígbà tí ò bá ṣíná mo mọ iye owó tí mo fi ń repo tí mo fi ń pọ́ǹpù mi fáwọn àdúgbò lójúmọ́ pé my people in my area they must enjoy. mi ò ní chairman council kan tí mo gbowó lọ́wọ́ ẹ̀ rí mi ò lóṣèlú kan tí mo ń gbowó lọ́wọ́ ẹ̀ ìlóyè ní olóṣèlú kan tí mo lọ lé ẹ̀ rí ohun tèmi gan ń ṣe láyé ọ̀tọ̀ mi ò ju tí chairman council ń ṣe lọ I can proudly say it
ní tí mò ń ṣe fáwọn èèyàn láì jẹ́ pé bẹ́ẹ̀ à ń post sí social media ó ju tí chairman ló council mi ń ṣe lọ ní Kwara yìí. Mi ò ṣòṣèlú kankan, mi ò sì wá pòṣèlú kankan, mi ò sì bẹ̀bẹ̀ fóṣèlú kankan, ṣùgbọ́n ìlú yẹn jẹ́ àjọ tún ṣe. Ó sì jẹ́ pé iléeṣẹ́ kan wà wáyé ọmọ fara ni wọ́n ń lù á sì máa wòran. So yẹ kó rí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ẹyọ kan yóò ṣe máa fara ni wá nínú ìlú. Bí ẹ bá jẹjà wa mọ́ná dé lórúkọ sáré máa wá mú chájà káàkiri, ẹ̀jẹ̀ sáré plọ́ọ̀gì ẹ̀, ẹ̀jẹ̀ sáré plọ́ọ̀gì ẹ̀ kó sáré gbaná. Bí ó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ sọ yẹ kó jẹ́ state capital for that matter. Pẹ̀lú bí insecurity ṣe rí, so yẹ kó jẹ́ pé iná ni ó tún máa jẹ́ problem wa. Bí iná bá wà, security kan ní iná. Bí iná bá ń bẹ̀ṣẹ́, security kan ní iná. Mo fi Ọlọ́run bẹ ìjọba àpapọ̀ ẹ gba kíní lọ́wọ́ àwọn IBEDC. Ẹ jẹ́ kí ìjọba state kọ̀ọ̀kan máa control rẹ̀. Malam Abdulrasaq Abrahman mo fọlọ́run bẹ̀ yín tó bá rọ̀ yín lọ́rùn láti gba iná kúrò lọ́wọ́ àwọn IBEDC. Ẹ gbà kí state yìí máa control rẹ̀. A ní problem náà mọ́. Nítorí owó tí state kọ̀ọ̀kan ná lórí ọ̀rọ̀ iná olúkálùkù ló mọ̀. Transformer ó bàjẹ́, àwa látúnṣe fúnra wa. Ọ̀kan lára àwọn transformer àdúgbò mi bàjẹ́, I contributed almost 500,000 láti rí pé wọ́n ṣe transformer yẹn. Nígbà tó ti bàjẹ́ báyìí wọ́n wá yọ lọ́pọ̀ lórí rẹ̀ ni. A dẹ̀ lọ report, wọ́n lákọ̀ report wa ni, ìgbà tó bá tó ṣe ni, ó lè pẹ́. Kò wá sí ẹni tí transformer rẹ̀ bàjẹ́ táwọn IBEDC lè fọwọ́ sọ̀yà pé àwọn làwọn wá túnṣe láti Ìbàdàn, àbí wọ́n jí transformer kan gbé ládùúgbò, àbí wọ́n vandalize àwọn làwọn wá túnṣe kí wọ́n dákọ̀ àdúgbò méjì mẹ́ta tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ. Bí transformer bá sí ládùúgbò kan bá wá bàjẹ́, state government yóò tún ra transformer, yóò tún fi subsidize àwọn àdúgbò pé àti wá gbọ́ lóòótọ́ àwa kọ́ ni ọwọ́ wa kọ́ lọ́wọ́. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ń pariwo fún àwọn ìjọba yìí, ṣé ìjọba máa wò wọ́n ràn ni? Ṣé gbogbo ẹ̀ lòṣèlú ni? Ẹ má sọ̀rọ̀. Ẹ dákẹ́, ṣé gbogbo ẹ̀ lòṣèlú ni? Gbogbo ẹ̀yin plugger tẹ́ wà lọ ní tẹ́ bá wá lè gbé ilé yìí àjẹpára fún ẹ̀ ń ṣe yín. Gbogbo ẹ̀yin àfáà tọ́lọ́ba lẹ́ gbọ́ ètò yìí tẹ́ bá lè sọ̀rọ̀ lórí ẹ̀ àjẹpẹ́ ìwà lọ síwájú ìlú yìí. Gbogbo ẹ̀yin board of trustee nílùú yìí, gbogbo ẹ̀yin IBDU tẹ́ bá gbọ́rọ̀ tẹ́ bá lè ṣègbésẹ̀ lórí ẹ̀ àjẹpẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ìlú yìí, àjẹpẹ́ ń tẹ́jẹlẹ̀ ń wá. Tá a bá ti rí ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí ẹ̀, àá padà kóra wa jọ láwọn ọ̀dọ́ nílọrin. Ọ̀rọ̀ pé ọmọ ibì kankan ibi tí ẹ bá ti gbé tó bá ti ń lo almost 40 years ó ti di ọmọ ọbẹ̀ o. Àjọ nílùú yìí ni olúkálùkù migrate wá ni. Tó bá káràǹgídá àjọ á pè gbogbo àwọn ọ̀dọ́ Ìlọrin, ẹ wá ìyá náà ń jẹ wá, ẹ já right Àbújá. Níjọ́ àná ni ẹ káàdà kọ́bẹ kò sí ráyọ̀tì mọ́, ìwé ni ní ìsìn ẹ̀kọ̀wé ni. Ìwé ni ó sọ̀rọ̀, kò sẹ́nìkan tí ń yàdá tí kọ́bẹ tí ń kógi mọ́. Bí kíní ọba lálẹ́ ọba ṣe wáyé peaceful rally ní wáyé nìsín, olúkálùkù gbé bánà lọ́wọ́ yóò mú flag Nàìjíríà lọ́wọ́, we are fighting for this country ni. Níjọ́ àná ni wọ́n ṣe rally o, wọ́n máa fi fọ́lé, wọ́n máa fi jalè, kò síyùn mọ́ nísìnyí, mìíràn bá jalè wọ́n mú ni, yọ lẹ́wọ̀n ni. Bí transformer ọ́ìlì bá tán nínú transformer lásán, àwa lára ọ́ìlì sí. Bí kébù bá ní problem lásán, àwa lára kébù mi. Tó lè bá jí kébù tú lásán, àwa lára kébù mi. Bólì bá jí transformer lọ, àwa lára transformer mi. Kí wá ní ìwúlò IBDC fún ìlọsíwájú ọmọ Nàìjíríà? Wọ́n ní ẹ̀kọ́ lẹ́tà wa, ẹ ṣe sùúrù nígbà tó bá dé. Sùúrù yẹn ọdún 6, ọdún 8, ọdún 10 wọn ní dá yín lóhùn. Nígbà bá sun yín lẹ́wò pé ara ní àwọn èèyàn yìí, ẹ jẹ́ ká dáwó, ká ṣe nǹkan wa fúnra wa, á gba contractor, á ṣe.
bá a ṣe bá yín sọ̀rọ̀ yìí nìsín jẹnẹrétọ̀ là ń lò jẹnẹrétọ̀ la fi tanná níbo la ń lọ nù lọrin gómìnà Abraham Abdulrasaq wọ́n fẹ́ bàjọba rẹ̀ jẹ́ àwọn NEPA àwọn IBEDC fẹ́ bàjọba rẹ̀ jẹ́ gbégbèsè bó o ṣe ṣiṣẹ́ tó tí gbogbo ayé rí tó hàn tá a rí Abraham Abdulrasaq wọ́n fẹ́ bàjọba rẹ̀ jẹ́ àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wò fún wa ná kọ̀ọ̀kan o it's not concern you ṣùgbọ́n má jẹ́ kí àwọn ntí ọkàn lórí ọ̀rọ̀ lọ síwájú rí tó lè fẹ́ da iṣẹ́ tí wọ́n ṣe nù má gbà fún wọn. Mọ́lámà Abraham Abdulrasaq mọ́ bí ọ́ ni o I'm appealing to you. I'm appealing to you. Tó bá jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ ní ò pérégedé tó jẹ́ kán mọ̀ ẹ̀rẹ́ tí wọ́n bá dàn tí wọ́n bá lè fún wa náà kí wọ́n kó agára wọn kí wọ́n lọ kíjọba àpapọ̀ gbà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n bí ìjọba àpapọ̀ bá gba náà lọ́wọ́ àwọn tí wọ́n ta náà fún àlè gbádùn náà mọ́ Nàìjíríà because they are after their purse, they are after their profit. They are not after the welfare of the citizens of this country. Bàbá Tinubu mo fọlọ́ ń bẹ̀yìn ẹgbà náà lọ́wọ́ àwọn tí wọ́n tà fún ẹ jẹ́ kí ìjọba àpapọ̀ máa control rẹ̀ ẹ hand over rẹ̀ fún state kọ̀ọ̀kan báàbá níná mọ̀ pé gómìnà tó wà ní ọ̀dọ̀ wa tá a dìbò fún òun ni ò já níná àmọ́ àwọn tá hold responsible for not having light. Ọ̀rọ̀ tá a sọ yẹ mọ̀ pé a ti sọ sí gbogbo ayé ní wò wá a ṣe àrẹ sórí YouTube TikTok wà live bá a ṣe ń ṣe yìí gbogbo ẹ̀ láṣẹ àjẹ kó go viral kẹ́ni mọ̀ wípé bí Ìlọrin ṣe dáa tó tí gómìnà wa ṣiṣẹ́ tó wọ́n fẹ́ bàjọba rẹ̀ jẹ́ bí wọ́n bá dé Ìlọrin bí gbogbo ẹ̀ ṣe ń yọ bọ̀ọ̀kù lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó ní olójú ibi tó ti kan pọ́ọ̀tù ńlọrin gómìnà tí ń ṣiṣẹ́ 24/7 mi ìṣò olóṣèlú òun pírèsì rẹ̀ òun òṣòṣèlú kankan o ṣùgbọ́n táwọn ṣe la rí mi ò pírèsì rẹ̀ o àwọn olóyìnbó ní seeing is believing mi ò sọ pé ó ṣe dá o mi ò sọ pé ó ṣe dá o mi ò ìṣòṣèlú òun ò belongs to any party o òun ò ṣiṣẹ́ fúnra mọ́ ni o mo sọ̀rọ̀ tèmi neutrally ni mo sọ̀rọ̀ tèmi neutrally ni ṣùgbọ́n wọ́n ní yìnyín kẹ́ni ó lè ṣe míì ìyá náà ń jẹ wá ńlọrin ẹ bá báwọn òṣìṣẹ́ náà sọ̀rọ̀ gbogbo àwọn transformer ló ti kú ní sawmill ẹ dákun ẹ ní kán wá change àwọn transformer yẹn fún wa ká lè ní ẹnìkan káyọ̀ lè rọrùn fún wa state capital láwà yìí afọlọ́mùbẹ̀yìn ni bàbá afọlọ́mùbẹ̀yìn tá a sì wá padà fèsù bẹ̀yìn ìlú Ìlọrin ò ní bàjẹ́ o ìlú Ìlọrin ò ní bàjẹ́ o ìlú Ìlọrin ò ní bàjẹ́ o ìyá náà ń jẹ wá ńlọrin o ẹ bá ń share gbogbo ètò yìí kọ́kàn gbogbo àwọn àfáà lọ́rin ọkàn wọ́n balẹ̀ o ẹ like ẹ share ẹ comment ẹ mọ́ gbàgbé pé àwọn ògùn bẹ tíyàn fi ń lànà ayé o àwọn ògùn bẹ tíyàn fi ń soríire o àwọn ògùn bẹ fún àrùn ara nǹkan kan lóríṣiríṣi o wọ́n tan rẹ o ìlú Ìlọrin náà mo wà lágbo ọba bẹ́ẹ̀ bá fẹ́ rí mi nọ́mbà tẹ́ pè mí sí rẹ̀ 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 agbọba náà mo wà o ẹ lè fẹ́ rí mi 080 30 45 6383 tẹ́ bá ti délé epo lágbo ọba ẹ bèrè junction olú guest house tẹ́ bá ti dé junction olú guest house ẹ rí signboard mi bẹ́ẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéolúwà medicine limited tẹ́ bá ti dé junction yẹn ẹ bá fọ organizer àkànbẹ Alhaji Hasan ọmọ ẹdẹ ẹ bèrè ilé Ifágbéolúwà ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọkàn wọ́ balẹ̀ o ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.